ẹ kú dédé òye o gbogbo ibi tí yàrá ti ń gbọ́ wa orúkọ mi ni Núrénì Àsàmú ọmọ rẹ̀ yìí. Atọ́nà Yorùbá tá a fẹ́ mú wá lónìí òwe ni o. Yorùbá sọ pé ọmọdé lọ kó ẹyin igún kò tí ì fi hàn àgbà ni láti fi hàn àgbà á kó padà síbi tó ti kó. Kí ni igún? Igún jẹ́ ẹyẹ tí ó jẹ́ pé wọn kì í jẹ. Ṣùgbọ́n tó bá lọ Yéṣù kan tí ọmọdé bá yí ẹyin ẹ̀ tó bá kó wálé wọn kì í sí nígbà wọn kì í jẹ wọn kì í jẹ ẹyin náà. Ṣùgbọ́n tó ọmọdé bá rò pé òun ti rí fà tó gbó ẹyin kó wálé tó fẹ́ ṣe jẹ. Kò táwọn àgbàlagbà bá yí wọn ní kó kó padà síbẹ̀. Ẹ̀yin ọmọdé ìsìn ẹ mọ̀ pé ẹ bá ti rí fà mo ti rí fà máa jẹ gbogbo ẹ̀ máa jẹ gbogbo ẹ̀. Gbogbo ẹ̀kọ́ ní gbogbo ẹ̀ tẹ́ bá rí fà ẹ má jẹ́ kí fọ́ fáì ní àpòyá o. Báyìí ìmọ̀ràn gbogbo tó bá fẹ́ ṣe fọ́nrán lágbà wọ́n pe tinú rẹ̀ nìkan ló ṣe wọ́n bá yíwọ́ wọ́n dà nìkan lu gbèsè ayé rẹ̀ fi ọ̀rọ̀ lọ àwọn èèyàn fi ọ̀rọ̀ lọ àwọn tó jágbà wọ́n gba ìmọ̀ràn lọ́wọ́ wọn wọ́n dà nìkan lu ayé wọ́n sì dá nìkan ṣayé o.